ọmọ ilé tí mo tún mú wá fún yín ó lọ fàáfà ó ní agbára. Ẹ wá gbá àwọn àṣírí tó ṣùpá tútù o. Inú church lọ́bọ orin ti ń sọ̀rọ̀ o, alàgbàjọ lòṣùpá báyìí o. Mo sọ fún ẹ, mo ní pé máa gbóṣùpá. Tó bá nífẹ̀ẹ́ òṣùpá tó ń gbóṣùpá tó ń tẹ̀lé, o gẹ̀tẹ̀, o ò ní máa ṣèbà, wàá dẹ̀ máa lé bá. Sórí, láì máa gbó rárá wàá máa tọ̀bà, o ò ní máa ṣe làálàá wàá máa jẹ̀bà. O ò tí ì gẹ̀tẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn issue wà tó jẹ́ pé wàá kàn lè pò ń kọ́ńkà. Because many things là ń face nínú life tó yẹ pé láti tackle ẹ̀, láti ní success lórí ẹ̀ kò kí ń ṣagbára. Bá mi subscribe sí Akọ TV, bá mi share fídíò yìí, comment, bá mi like ẹ̀. Ọ̀rọ̀ tẹ́ fẹ́ gbọ́ ẹ̀ ó lọ ó like ó yá ẹ wò. Ẹgbọ́n ọ̀rọ̀ tó ṣùpá sọ bí báyìí. Àlàyé ti di pastor. Láti inú ọ̀rọ̀ mi mo ti fẹ́ fa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní ọjọ́ ìwádìí. My word I'm picking what? Ọgbọ́n wọn máa ń sọ lọ́tún ló sì gbé orí ọ̀dà ẹ̀dùnmẹ́ lórí ọ̀bẹ sí wọn ní pápá ọgbọ́n ọgbọ́n bá ṣe sọ. They are saying left and right that our dad is not good. Mo dẹ̀ mọ̀ nínú mi pé púpọ̀ nínú àwọn orin tí mo máa ń kọ mo máa ń wá bí ìgbà tí ìlọ fún ẹ̀ mẹ́sẹ̀jì mi. Many of my songs comes like inspiration. So I now slept over it. Mo ṣáà rò pé ó wà lọ́kàn mi wá láti sùn. And I slept over it. So bàtí máa lójú oorun yẹn mo rí àmì. While I'm sleeping, see myself. Bí ìkéde kan tí àwọn kìrìsìtẹ́nì máa ń pè ní cherubim yẹn abẹ́rẹ́ kékeré. What they call cherubim. Mo wá ní pé ìyá abẹ́rẹ́ tó bí gan. And I see the fellow. I mean that every other things. Mo wá wò pé mo wá ìwé mi ni. And I saw that it was me. Mo wá ìwé mo lọ high. And I saw I'm going higher and higher. Mo wá déwájú bàbá àgbàlagbà ni. When I go to that old man. Kò sọ́ra jù kò tí ń jù. It's never too far from me. Ṣùgbọ́n ti di àgbà gan. There is an old man. Pé ìgbèjú ẹ̀ báyìí ló funfun wà bẹ́ẹ̀. You see the eyes lift like you have white hair. Mo wá balẹ̀ síwájú ẹ̀ nígbà tí ẹni wá pè lọ́wọ́ pé kí ló bá bọ̀ láti fi tó lọ́wọ́ yẹn. I bow down before you and asking me what do you come for from where you are coming. Ìgbẹ́tẹ̀lẹ̀ ẹ̀ tó wá bá mi sọ̀rọ̀ mo wá ní Sunny Adé lẹ́gbẹ̀ẹ́ ilé yẹn. When he's talking to me, I saw Sunny Adé, King Sunny Adé by his side. Mo ní Sunny Adé. I said, this is King Sunny Adé. Mo lébi mo ní ìyẹn lápá bí ángẹ́lì. And I, like an angel, Mo wá bí gbogbo ẹ̀ nígbà tí mo jí wa tí mo mọ̀ lọ́jọ́ wọn ni wọ́n. I asked everyone a wisdom people that what happened. Gbogbo lọ́sọ̀ ẹ̀ kò tálẹ̀ pẹ̀lú lákàá ìtẹ̀lé. Everything they told me did not tell me with my own experience. Wọ́n wá tó lóṣù mẹ́ta. Like 3 months. Ìṣàwọ̀ àwọn mọ́tò ọkọ̀ tí wọ́n lọ sí ibi àná ẹ̀. I was in my car and my mind flashed back to that dream. Wọ́n rí pé abẹ́rẹ́ ìta sọ yẹn. And I saw the angel we are talking about. Bí ìgbà tó náà lọ́nà iṣẹ́ ni. It's like a messenger. Wọ́n á ní Sunny Adé yẹn bí ìgbà tẹ́ pé ọ̀nà orin la fi lọ́yàn ní iṣẹ́ rẹ̀. And I saw the Sunny Adé like he was sent through that musician. So láti yẹ kó ti wọ pé èso dá kankan ayé lásán èso lè dá. That's why I now get my wisdom that Satan did not create anything. Ọlọ́run ló dá gbogbo nǹkan. It's God that created. Hallelujah. Tọ́lọ́ bá wọ̀ ní mọ̀, ìtọ́ bá wọ̀ ẹ̀ tó bá ń lò sí àlàyé yẹn ló wà lọ ṣe níwájú Ọlọ́run tó You bá are going to explain yourself before God when you meet with God. ẹ̀wọ́n á ní kí n sọ báwọn lé nígbà tó gbọ́ tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó rádìó wà tipẹ́tipẹ́ ni. I'm telling you when I had him saying because we are built for love. Wọ́n ní títọ́ ojú ọ̀nà Ọlọ́run kọ́ ni kókó. I mean following the way of the Lord is not important. Mímá padà nìkan ni kókó. I mean it's not how well, it's not how far, it's how well. Torí pé tọ́lọ̀ máa fẹ́ bèrè kọ́ra ẹgbẹ́ fóun irú àwọn ìjìdá ẹni tó jà yẹn ó kéré mú jù tó máa jà tó bá fẹ́ mọ̀ bóyá fẹ́ padà o. You see, if God want to see come back, I mean that wind is a little in the wind that's Sọ̀rọ̀ ẹ blowing. dúró lè yẹn dáadáa. I mean wait for that. Ẹ jẹ́ oúnjẹ ẹ̀mí tó bá jẹ́ kí ẹni méjì mi láti lè fèsì yẹn. I mean it is spiritual food that will make it to withstand all this. So bí ẹ ṣe jẹ́ nìyẹn. That's how it is. Ẹ ṣe lọ. God bless you. Will you put your hands together for him? Will you put your hands together?